anniversary Orísun mà ní o ọdún kẹrin tá a ti ń dá yín lárayá bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní títí di ọjọ́ keje oṣù December ẹ láǹfààní àti máa polówó ọjà yín lẹ́dínwó ní ìdá méjì owó tó yẹ kẹ́ ẹ san fún direct marketing lórí Orísun biscuit promo wa ti lọ́nu ẹ ti máa wọ. mo wò pé ṣé wọ́n play tape lórí ẹ ti ṣe promo nìyẹn o bó ti lọ nìyẹn o bó ti lọ nìyẹn o 50% discount ọjọ́ kìíní sí ọjọ́ keje látòní ìsọjọ́ keje lẹ́ẹ̀ máa san ìṣe àgbà 20,000 ẹ bá san 10,000 àgbà lọ́wọ́ yín. ẹ̀ka àwọn èèyàn náà jọ lápẹ́ àmọ́ a tún lè fáwọn èèyàn gan volume discount náà tá a bá tún di pé ó tún pọ̀ dáadáa pé a ṣe fún ọjọ́ méje yìí náà ni o látàárọ̀ dalẹ́ ni o lórí tẹlifíṣàn Orísun àti anniversary ni o ẹlòmíràn pa mo sọ fún owó yẹn ti pọ̀ ju àti mú wa lè báyìí fún àkókò yìí nọ́mbà ràn wá lọ́wọ́. Lára àwọn nǹkan tí Orísun tí à ń ṣe ni pé a ti ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí Ọlọ́run bá lo lè ṣe ìfún láti ràn lọ́wọ́ àwọn tó ní ìpèníjà kidney problem hole in the heart wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ àbí àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba nígbà tí àwọn èèyàn bá wá àkọ́wò pé tẹ bá dé tẹlifíṣàn n tó yà mí lẹ́nu fámìlì ni pé ẹnìkan lọ kí n má dárúkọ tẹlifíṣàn ó lọ sí tẹlifíṣàn kan àwọn the terrestrial ó lọ síbẹ̀ pé òun máa ní ìṣòro àwọn náà dẹ̀ rí pé ẹni yìí ìṣòro yìí pọ̀ kó má yẹ pé ibi tí ó kù sí rè níṣẹ́ ni wọ́n sọ pé wo go to Orísun na Orísun people dey do that kind thing ṣé ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ẹlòmíín náà tún lánàá ti lọ tẹlifíṣàn kan wọ́n tún sọ pé àwọn ò lè ṣe ẹlòmíín lọ sí newspaper àwọn èèyàn pé wo àwọn ò ráyè gbogbo gbadìẹ ẹ̀sìn nǹkan gbà ẹ máa lọ àwọn Orísun nìkan gbogbo dà pé gbogbo Nàìjíríà Orísun nìkan ni wọ́n wá ń darí àwọn èèyàn pàápàá láti inú àwọn ilé ìwòsàn wọ́n máa ń dá bẹ́ẹ̀ ilé ìwòsàn náà àwọn kan ni wọ́n mú wọn wá látàkùrẹ́ pé kí wọ́n máa bọ̀ bí bẹ́ẹ̀ á ní ẹ máa lọ sórísun wá bá yín láti lè wá sí. ẹ wáyé pé mo ti béèrè lọ yín rí pé ṣé ṣọ́ọ̀ ní pé wà ló lè ṣá. òótọ́ ni o. mo láti béèrè pé mi ò ní ká má ṣe kinní yìí o ṣùgbọ́n ṣé wọ́n ní sọ pé àwa là ń kówó ìyàkọ̀ lọ́pọ̀ àwọn èèyàn wá pé ẹni pé no wọn rí bẹ́ẹ̀ pé àwọn tó bá pè yín gangan sẹ̀ wọ́n máa ń ní pé wọ́n máa tún ṣàdúrà yìí. wọ́n máa ń ṣàdúrà nítorí pé báyìí lọ́kàn mi wálẹ̀ pé ó ní òótọ́ ìyá máa wò bẹ́ẹ̀ rí pé àkáǹtì wọn gangan la máa sọ pé kí wọ́n sọ pé kì í ṣe pé bóyá alákáǹtì kan tá a wà fún wọn ní owó ìtó yà mí lẹ́nu níjọ́ kan lára àwọn tó wá síbí tó yẹ pé wọ́n lọ ṣe Ẹniọlá lẹ́tẹ̀ tó lọ nígbà tí Ẹniọlá tó ti dé àti ṣú ẹ̀ lórí tẹlifíṣàn pé Ẹniọlá ti dé àdúgbò tó padà tó kò sí wàhálà mọ́ obìnrin kan wá pè mí láti Sókótó ló ní ẹ jọ̀ọ́ ìgbà tí mò ń wo program yẹn pé Ẹniọlá ti dé ara mi bù má ṣọ mo ní kí ló dé ní mo ti bọ́ lọ́run dá májẹ̀mú mo ti ní mo fẹ́ fún ọmọ yẹn lówó ó ní ṣùgbọ́n mo kàn ń fè ní dọ́là ni àmọ́ ń pàṣẹ wá ló dé yìí wípé ẹ jẹ́ fún mi lákàntẹ̀ mo ní kò nílò owó yẹn mọ́ àmọ́ alẹ́ lòmíì tí ó nílò owó yẹn ó ní rọ Ẹniọlá ló ń fẹ́ fún mi ó ní rọ nígbà tí wàhálà mi pọ̀ ó dẹ̀ fún mi nọ́mbà ẹni yẹn náà àkáǹtì ẹ̀ ó ní àmọ́ Ẹniọlá yìí obìnrin ìwà fi 20,000 sínú àkáǹtì Ẹniọlá bá pè pé àwọn máa tó rà láti 20 ṣẹ̀ṣẹ̀ ń pè ní káwọn èèyàn fún wa lówó nílò owó mú ní rọ báyìí ká sábà káwọn ní tí ìyá yẹn sọ rèé bó ti ń rí ní ọkàn ẹlòmíì nìyẹn tó jẹ́ pé wọ́n máa ń ṣe àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ṣe gbogbo nǹkan tó ń dojúkọ wá ní ilé-iṣẹ́ yìí pé àwọn ti terrestrial wọ́n bá wo àwọn tó wà terrestrial tẹ́ pé tẹ̀kọ̀ máa tan TV yẹn kọ̀ máa rí wọn èèyàn ká má dárúkọ anybody owó tó ń rí torí àwọn advertisers wọ́n máa ń like wọn gan wọn wé pé àwọn èèyàn máa tètè rí wọn torí kò ṣe pé ẹ máa need decoder àbẹ máa need box kankan tó lè rí wọn owó tó ń rí ṣùgbọ́n kò ń ṣe everybody ló ní ẹ̀mí pé ká máa ṣe oore kò ṣe everybody ló ní gbogbo àwọn challenges tá à ń face gbogbo ìpèníjà tá à ń ní ó yẹ ká máa ní àárẹ̀ ìṣòwò fún yín o ṣùgbọ́n percentage báyìí wà ní but mo fẹ́ fi dá yín lójú lórí gbogbo nǹkan tọ́lọ́run ti ṣe fún gbogbo wa bíbá yìí pé kọ́bọ̀ àgbà
kọ́bọ̀ àgbà lọ́wọ́ ẹnikẹ́ni àgbà lọ́wọ́ bí wọ́n ṣe ń wá sanwó appearance àgbowó kankan lọ́wọ́ ẹnikẹ́ni gẹ́gẹ́ bí iléeṣẹ́ kò sí percentage ìgbà tí mò ń gbọ́ pé àwọn dókítà kan èmi á sọ torí ó bí èmi nu ìgbà tí mò ń gbọ́ pé àwọn dókítà kan ní káwọn tó lè kọ lẹ́tà fáwọn kan ẹni tó ń ta rice ẹni tó jẹ́ pé tó kiri àmàlà kẹtó ní kó lọ mú 30,000 kó mú 50,000 wá kẹtó lè kọ kíní ẹjẹ́ a máa ro ọjọ́ ọ̀la o ìgbà tí Ẹniọlá yẹmi náà lọ́mọ tó ń jẹ́ Ẹniọlá so bó ṣe máa ń sọ pé Ẹniọlá gbọ́dọ̀ kú yẹn ìmọ̀gán máa ń sọ ní pé Ẹniọlá gbọ́dọ̀ kú kíní because Ẹniọlá yẹn tiẹ̀ touch mi gan ìpè kíní ìgbà tí yẹ ẹ̀ wá tó sunkún ṣe lèmi náà sunkún lé wípé because ó ṣe ń bá kan àwọn kan wà tó ń ṣe kinní fún àwọn tó ní ihò lọ́kàn tó yẹ pé ó máa gba fọ́ọ̀mù wọ́n wà lálẹ́ ẹ̀ má jẹ́ àsọ orúkọ wọn ó máa gbà yẹn olówó dẹ̀ ni wọ́n. wọ́n tún gbowó lọ́wọ́ àwọn tó tún. wọ́n lówó ni wọ́n ti gbá bọ́ọ̀lù fún Nàìjíríà wọ́n ti ṣe oríṣiríṣi bọ́ ó sì máa gba fọ́ọ̀mù ó máa ṣe ogbẹ́ ẹ̀ ni owó tí wọ́n lè ṣẹ́ tà wá sí coins ṣùgbọ́n kò sí gbogbo èèyàn ló lẹ́mìí ẹlòmíì múwá ni táwa náà bá ro ìrora ta fi ń ṣe nǹkan bíbà yìí pé bó ṣe le kókókó láti ṣe nǹkan ó yẹ ká máa ní kán mú nǹkan wá ni ṣùgbọ́n I believe pé bá ṣe ń ṣe yẹn Ọlọ́run náà á ro gbọ́lá yẹn òun náà á ṣe tó dáa fún wa. òun náà ni nǹkan tó gbà yẹn ta fi ní pé ẹ má bínú o tí mo fi ta fi ní òkè o àwa gangan náà á ní ìdòwò a ṣe promo wọn náà bú wa ipa ń tọrọ ipa lágbè ni wá mo ní ẹ ṣe o ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá fi ìrànlọ́wọ́ ẹ̀ sí ọkàn èèyàn kò ń búyàn ó kàn máa déédéé ṣe kò dẹ̀ ní dúró wò pé ṣó kí mi ó kàn máa drop ẹ̀ ó ń lọ nìyẹn ẹni tọ́lọ́run rán nìyẹn ẹni tọ́lọ́run ò rán tó jẹ́ kó ń fi ara ṣe ló máa kọ́ bú o tẹ̀ rí bàǹtù bá o tẹ̀ lówó bóyá àṣé o tẹ̀ lé bóyá gbà ìyẹn Ọlọ́run rán ni ọ̀kọ́ jókòó bì kan ní ó ti tọ́ fún wọn àṣọ wọn ṣe báyìí Ọlọ́run ò rán yàn yẹn so wọ́n ti bọ́ àwọn tó wà wájú wa ìgbà kan sí one of the television station tó tóbi jù ní Nàìjíríà sí wọ́n ti tọrọ 50 naira rí bẹ́ẹ̀ni ṣùgbọ́n ìní tí president bá rí wọn kò lè ṣe so ẹ bú àwa náà ẹ ṣe ẹ bú akẹ́gbàkẹ́ but ẹ̀tọ́ náà ń bá rán yàn Orísun ti di ministry o bóyá ẹ fẹ́ bẹ́ẹ̀ kọ́ kò ṣe brand mọ́ ó ti di ministry because kí ni Muslim ṣe kí ni Christian ṣe kí ni church ṣe kí ni mosque ṣe wọ́n á gbàdúrà sọ́lọ́run Ọlọ́run á dáhùn á wo ẹni náà sàn Orísun ti ń lo gift Ọlọ́run fún nǹkan tó bá yẹ pé ó ti di pé ó ti ń save life ó ti di pé ó ti ń ra ẹ̀mí kíní kò ń ṣe kan kò ń ṣe ìkejì kò ń ṣe ìkẹta kò ń ṣe ìkẹrin wọ́n ń gbé àwọn èèyàn wá wọ́n sunkún wọ́n ṣe ń lọ wọ́n rẹ́rìn wọ́n ń yan olówó ó ti di ministry so ẹni tó bá sọ̀rọ̀ òdì sí ministry ó sọ̀rọ̀ sọ́lọ́run àwa kọ́ ló ń sọ̀rọ̀ sí. adẹ̀tú wa dúpẹ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ilẹ̀ Orísun tá à ń sọ̀rọ̀ nípa Orísun. wọ́n gbé yẹn náà wá. wọ́n gbé yẹn náà wá ni wọ́n gbé yẹn náà kódà mo rántí nígbà tá a máa ṣe ìpàdé èmi Kwame àti Tọ́pẹ́ Àgùntàṣọ́lò ti King Builder Market meeting yẹn ìṣẹ́jú mẹ́ta la fi ṣe. kò tí ẹ jẹ́ kí n rewind ẹ ti súnmọ́ wájú díẹ̀. owó àkókò ni. Tọ́pẹ́ Àgùntàṣọ́lò ó wá sórí program yìí gbà kan wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kọ̀ọ̀kan tó fún wa nílẹ̀ kan tá a ṣe promo fún ó tún padà wá ní after ọdún bíi méjì bí mo ṣe ń wo lórí TV ẹ̀mí ẹ̀dẹ̀ sọ pé bọ̀bọ̀ yìí kó bá sọ̀rọ̀ ọ̀lẹ̀ wọ́n á pé bọ̀bọ̀ yìí báwo bí o pé anybody jàre jẹ́ ẹgbẹ́ yìí nílẹ̀ tó fẹ́ gèdè ọ̀bọ̀ tó kàn ọ́ sùn. ní mo kàn ẹ mọ ara máa máa sọ̀rọ̀ fún ọ̀pẹ kìíní a ní pé bọ̀bọ̀ yìí sẹ́ pé bọ̀bọ̀ yìí gbà tó yá mo á pè yìí pé mi ò mọ̀ kan tí máa sọ ọ̀gbọ̀n ẹ fún mi nọ́mbà mo fẹ́ bá sọ̀rọ̀ mo á ní òkè mo láì dí àkàn mo rẹ̀ pé kí ni mass market l'Orísun
à ń dì pẹ̀lú ọmọdé àgbàlagbà arúgbó àti tó rí jẹun àti tó struggle àti everybody pé ilé dẹ̀ wà lára nǹkan tí ó jẹ́ pé tó problem àwọn èèyàn ibi tó máa sùn sí. mo wí pé mo ní idea kan ló ń pè ní Orísun Estate wípé ṣé ó nílẹ̀ kankan tá a lè jọ partner tá a lè jọ ṣe kinní kan ó ní àwọn níbi mẹ́ta báwo ẹyọ kan mò ń béèrè lọ́wọ́ ó ní mẹ́ta àtẹ̀lé ṣe bá ló dẹ̀ dìímú tó dẹ̀ bẹ̀rẹ̀ sí èmi wá ní sùúrù máa yí speed ẹ̀ yìí ti pọ̀ jù so òun gangan ló máa tún pè ó lè pè lóru ó lè pè láàárọ̀ so bros ṣé a lè ṣe ẹ náà máa gbé lọ so káyẹ̀mí ò gbọ́rọ̀ sẹ́mi tó gbé wá fún yín sọ pé kí n ṣe kíní yẹn opportunity ẹ̀ kàn máa lọ ṣùgbọ́n lẹ́ẹ̀ni yìí àwọn èèyàn ti ń do nílẹ̀ lọ ó ti ń almost 200 kí tẹ̀ bẹ́ ìbá almost 200 náà ti ra lẹ̀ sí ní yí ayé èlò wọ́n dẹ̀ sọ pé ẹnìkan tó ń mọ̀ kò tí ì ta 5. nígbà wo la ṣe bẹ̀rẹ̀ Orísun Estate. òun náà ni wọ́n sọ fún mi anílẹ̀ ń ṣì máa wá aní ní 4 aní ní Bẹ̀jú Lẹ́kì aní ní Àgbọ̀wá kò sí Kwame kí n tó wá sọ kan ní Badagry mo lẹ́nìkan tó ń pè mí ń bẹ̀ tó sì ń pè mí di ọ̀la ó sì ní Mọ́rúnfúlù ẹ máa bọ̀ ní Badagry pé àwọn ti ṣe mítìn pẹ̀lú àwọn baálẹ̀ gbogbo wọn dẹ̀ ti fẹnu kò wọ́n ní àwọn ilẹ̀ yìí Orísun làwọn fẹ́ fún pé àwọn ẹlòmíì ti wá bá wọn pé àwọn ò fún wọn Orísun làwọn fẹ́ wọ́n sọ pé tí ìráyè báyìí ní sọ wọ́n ní ìgbàkigbà tá a bá ara yìí wọ́n dúró dé yìí. wọ́n sọ bẹ́ẹ̀ ẹ pé ìgbàkigbà nọ́mbà sì wà lọ́mọ máa ń pè mí ọkùnrin kódà ètò tá à ń ṣe yìí tá a bá ti gbé sódà fẹ́fẹ́ ẹni yẹn tún sì máa pè á ní Mọ́rúnfúlù ìjọ kódà ìjọ kan mo ní à ń lọ Badagry mo ní ṣé ẹ lè wá ó ní ó ní tí bá ní kó máa bọ̀ nísinsìnyí igbó òun bọ̀ mo fi dá yín lójú pé à ń lọ Badagry à ń lọ sí Ìlọrin à ń lọ Ìlọrin lágbára Ọlọ́run à ń lọ sí Kogi à ń lọ sí Àbújá à ń lọ Dubai a ti ń lọ Dubai wà bẹ́ẹ̀ a máa lọ Dubai wọ́n ti gbé wá fẹ́yìn wọ́n ti gbé wá wọ́n ti gbé wá o adúpẹ́ ẹ jẹ́ kí Kwame ẹ jẹ́ kí kó tó di pé a lọ dánu lóde ká lè gé àkàrà òyìnbó ká pé ẹni tó bá wa design ṣe rí kéèkì abẹ́ẹ̀dẹ̀ rí báyìí. àmọ́mọ́ gbé kéèkì síbẹ̀ ni o a fi ń tọ́jà ni o kéèkì a fi ń tọ́jà ni o kó máa ṣe ẹnu yín tòlótòló wípé ọ̀rọ̀ yìí ti pọ̀ bí ẹ̀tẹ̀ ìjọ ẹni sùn. mo gbọ́ pé mi tún wà tó tún ní tẹlifíṣàn tó ń gbé bọ̀ àti mọ̀gbà tí ẹ̀ ń bọ̀. ìyẹn náà bọ̀ ẹ jẹ́ ká fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn òṣìṣẹ́ pátápátá nítorí pé téèyàn bá wà báyìí àwa dẹ̀ rí o rí wa lórí tẹlifíṣàn àwa pìrìsẹ́ńtà àwa lẹ mọ̀ àmọ́ ẹ mọ̀ àwọn kan wà lẹ́yìn ká dúpẹ́ lọ́wọ́ Yẹ́misí bó ṣe jẹ́ pé Yẹ́misí gan ti ń fi agbárí lo style hàn lórí tẹlifíṣàn ẹ rí pé promo anniversary ta ṣe ní Yẹ́misí hàn tó jẹ́ mẹ́rin nínú promo yẹn mo dẹ̀ wò alẹ́ kúrò ní. ó ṣe wà bẹ́ẹ̀ wá kan pa bẹ́ẹ̀ ló lè akadúpẹ́ lọ́wọ́ wọn. àti ní kó padà sí i bí a tó bá ti marry ká dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo àwọn cameramen wa pátápátá gbogbo àti wọn ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọkùnrin kan láti bẹ́ẹ̀ tí ń wo Orísun yìí tọkùnrin ẹ bá rò lọ́kùn ara ẹ̀ wípé mi ìfẹ́ kan wo Orísun fún ìṣẹ́jú kan ó lágbára ṣiṣẹ́ wọ́n pọ̀ ọkùnrin náà lámẹ́ẹ̀dì. ṣe wẹ́ pé company wa tó pè ní virtual media ó láwọn normal workers ó láwọn principality powers ẹ bá wá àwọn principality and powers ó lè dárúkọ wọn pọ̀ irú Ahmed tẹ dárúkọ principality and powers tó bá ní pé èní àdéṣò a sọ pé àṣò a dẹ̀ fi terms and terminology pé ẹ ṣe mọ̀ gbàtí satellite ẹ lọ ó débì kan ó wá hang so àwa ṣe ìjọ yẹn
rí wa wo so ẹ bàbá fàdúrà ràn lọ́wọ́. ó lè jẹ́ pé ńgbà míì tẹ́ ẹ bá pè mí pé ẹ jọ ẹ níbi kan àríwá wo màá sọ pé màá padà máa pè Ahmed mi máa ó yé mi pẹ̀lú ẹ̀nà kan bá ṣe Ahmed lèmi máa ń pè. bọ́sà Ahmed bá ní signal ní dé StarTimes kò débẹ̀ o. kò débẹ̀ nìyẹn. tí Yẹ́misí náà bá ní kámẹ́rà ò ní ṣiṣẹ́. kò ṣe náà nìyẹn o. principality mi tún nìyẹn. àwọn náà dá wà láyé tèmi. principality nìyẹn. higher principality wà lower principality wà bẹ́ẹ̀ ó wà ní pèlè. àwọn ṣáká náà. Abe Sulaiman Bàbá Ṣáká ọkọ Àdùnní ọmọọba náà àbí ọmọ Yewusi ọmọọba Ṣáká wà. tó bá ní kò sí event. tí ó bá sí event kò sí náà. àwọn kábíyèsí onítorí ni. àwọn kan orísun kan. àwọn màláìka àwọn òbésèrè àwọn MC Olúọmọ àwọn Koko Zaria. báyẹn máa nígbà ní sí ọ́fíìsì ọ̀sẹ̀ kan kíláàsì ọ̀pọ̀ a ní àwọn èèyàn rẹpẹtẹ àwọn editors wa ń bẹ̀ tó jẹ́ pé àwọn náà. ṣé bàbá no regret kọ. next Gio. bàbá mi ọkùnrin Ṣèyí Adéríbigbé. Gio in the making. Gio in the making pastor wa nu. Let somebody shout hallelujah. Hallelujah. tó bá dàgbà pé nǹkan kan fẹ́ ṣe bákan báyìí nígbà bá rántí pé Ṣèyí wà nù dání pé kò séwu. kò séwu nítorí ní ìfàdúrà jagun lọ́wọ́. ẹnìkan wà àwọn tá a wà dárúkọ ó sì máa ń bínú gbogbo ìgbà. ìyá àṣà mi. Màmá dáadáa. Àjùbà o. Ìyá àṣà mi. Màmá dáadáa ọmọ tí yín o. Mr. Jídé ẹsẹ̀ mi o ẹsẹ̀ mi ṣe rí nígbà tí mò ń wo promo Orísun mo rí pé wọ́n kàn fi mí chínkiri báyìí. wọ́n kàn fi mí síbẹ̀ síkiri báyìí. Adéjọ́ bẹ̀rẹ̀ ni o. àwọn tó dé létà. àwọn tó dé létà. ọwọ́ fi sí kẹrẹkẹrẹ. ta ló ń pàṣà Yorùbá lárugẹ bí òṣèlú. bí òṣèlú àbí o. báyìí ṣe gbogbo ẹ̀ tí mo máa lọ lérè Èkìtì máa lọ Àkúrẹ́ máa lọ Oǹdó máa lọ gbogbo ẹ̀ tá à ń ṣe gbogbo ẹ̀ máa mọ́dún wá ọdún Ògún ọdún Ifá ọdún kọ̀ọ̀kan kékeré kan ẹwà kan. àwọn yẹn sì dà àwọn kan wà tán ní kéde ò bá sówó kò sówó nìyẹn. bẹ́ẹ̀ ni òótọ́ ni. àwọn bros. àwọn bros ojúgbò. ẹ wá jẹ ká sọ̀rọ̀ àwọn accountant. ẹ wá jẹ ká sọ̀rọ̀. tọ́lá ní kò sówó kò sówó. bàbá máa ń reset. manual reset. kábẹ̀ẹ̀dì àkàtẹ̀ ní káwọn èèyàn wa kọ́ wá sórí iléeṣẹ́ wa kọ́ wá mú. ní processor orí wọn bá ti hang wọn á fọwọ́ gbà á tún padà. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn dírẹ́fà wa náà àwọn dírẹ́fà níjọ́ kan wọ́n ń ṣe meeting wọn ò mọ̀ pé mo wà ń bẹ̀ mo ṣe bẹ́ẹ̀ pé mi ò gbọ́n I don't go now for 4 days now I work Monday, Tuesday, Wednesday, Thursday. I go industry night. I go this. I work for Nigeria. I work for this one. Only me. Oga come call me. My phone no ring go, but I just offer. Èmi náà sọ mo pé ẹnìkan sìn phone ring sìn mo tún pè padà mo di the number is available. Oga dey charge phone. You no get light for house. I don't get them. You no get light for house. So we dey charge am for gate. Kini kan. Àwọn ọgbẹ ẹ̀jẹ̀ lórí o kò má lọ dá. Ó mú mi má ga. Ṣé rí àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi náà la máa ń ṣe tó jẹ́ pé kò kí ń hàn síta náà tẹ́ pé ẹ kàn máa wo tẹlifíṣàn ẹ̀ tàn báyìí ẹ̀ dẹ̀ rí ni. À ń gbádùn yín. Yẹ́misí Jacob àti mi àti Patience àbí kí náà pé cameraman a lọ sí kíní Ògúndé tẹgbàgbé anniversary Ògúndé ìjọ yẹn dùn a ṣe gbogbo ẹ̀ nígbà wa kúrò tá à ń bọ̀ níbi aago 4 bóyá láti àti ìdékẹ́ ẹ̀ báyìí bí mọ́tò méjì ọkọ̀ ti nọ́ọ̀kì ni. Eré la kú lójó ibà bẹ̀rẹ̀ mo ní wọ́n rán òjò yìí wọ́n rán òjò yìí sí wa ni inú òjò yìí lè bí wá ń pa wá inú òjò mo bọ́tà mo lọ ra búrẹ́dì àti bọ́tà àti mílíkì inú mọ́tò wọ́n jẹ làwọn agbá tó ń bẹ kù ló tó wá dẹ́kun àṣà pẹ̀lú bó ṣe ń tó wà lọ́nà kan ní ìlànà ìṣẹ́ máa dúró dún para mi ẹ̀ṣẹ́ wa jẹ búrẹ́dì.
ó yà wá. ta ló fẹ́ mu tíì. bá a ṣe ṣe nìyẹn tá a dédé kù. nǹkan tó ń pè ní production. lóun tó bá ti dé ó ti dé nìyẹn. ìyẹn gangan ló ń pè ní production. náà àmọ́ Ọlọ́run bá ń ṣe ní ọ̀nà tiẹ̀ ń ṣe inú mi dùn tí máa gbogbo àwọn presenters wa lórísun àtàwọn tó ti lọ Lateef Ọládìméjì bó ṣe ní Amẹ́ríkà náà ló ń lọ. àwọn yẹn ti di stars. ẹ mọ̀ pé ìyá onímìlíkì ẹ mọ̀. Dámilọ́lá bá ní rẹ̀ àpamẹ̀ àgbàntara o àgbàntara bàjẹ́ síbẹ̀. ìyá onímìlíkì wọ́n ti di correspondence níbo ní seat of power. ní seat of ó ti yé mi ẹrù náà. progress ń lọ bẹ́ẹ̀ ayọ̀ tí ń lọ bẹ́ẹ̀. wà á ní ìjọ kan yé mi sí bá ní ọkùnrin jíde mo ní kí ló ṣẹlẹ̀ ó ní Dámilọ́lá ra mọ́tò kò wẹ́ fún mi dè ní. èmi àwọn kan rà wọ́n tí ẹ̀jẹ̀ àwọn ẹ̀kọ́ rẹ̀ fún mi dè ní. ẹyin àbíbàtì jìnnà bóyá déńjọ kan náà ni ó tún jíde mi mọ nǹkan tó ṣẹlẹ̀ ní mi mọ nǹkan tí mo ṣe fún Kwame mo ní kíbi kíní kan mo ní ó ra mọ́tò bówó tẹ̀ ní ìgbóná ẹyin náà gbọ́ pé mo ra mọ́tò mo ní gift ni mo ní wọ́n máa ń fún yàn náà ní mo ní lọ ra wáìnì kó gbé wá ó ra mọ́tò ń bí báyìí bó ti jẹ́ pé àwọn kan náà tó sọ pé àwọn ra mọ́tò fáwọn wọ́n tẹ̀ pé wọ́n fún wáìnì ẹ̀mí náà máa lo ọgbọ́n ọlọ́gbọ́n láti fi. ṣe ọgbọ́n ọlọ́gbọ́n yàtọ̀ sọ́gbọ́n. ẹgbọ́n ti yan kí ọ máa lọ́gbọ́n ọlọ́gbọ́n ó dà àdúgbò ẹ̀ torí pé tí wọ́n bá wà láwùjọ kan tá a lè sọ pé àwọn èèyàn tó rí rí àkódà tá a lè tọ́ka sí ipe. ẹ mọ̀ pé ńgbà tá a bẹ̀rẹ̀ màá sọ yìí náà kò ṣe pé torí wọ́n wà níbà gbà tá a bẹ̀rẹ̀ Orísun mo bá àwọn kan sọ̀rọ̀ kò ń ṣe bros guide kan mo bá sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n wé pé Kwame oní hip hop ló fẹ́ ṣe Yorùbá channel kò sẹ́ni tó dá mi lóhùn máa inú kan ló dá mi lóhùn gbà ó dẹ̀ dúró pé àwọn èèyàn tí ẹ sọ pé ṣé máì fún ẹ lówó kan ni mo ní náà kékeré ó dẹ̀ dúró gbogbo yẹ̀yẹ́ gbogbo èébú gbogbo pé ṣé ilé ṣe kí lè ilé ṣe kí ni ẹ fẹ́ ṣe kankan. But we thank God pé ní Orísun èmi kọ́ mo lórísun o èèyàn kan lè dá lórísun Ọlọ́run ló lórísun Ọlọ́run ló ń jẹ́ Orísun so ẹnìkan wọ́n ní Abuja correspondent wa ni wọ́n wà l'Aso Rock wọ́n invite mi so nǹkan brand èèyàn dálẹ̀ ó ti débi tí ẹsẹ̀ èèyàn ò dé nísìnyí a ti bẹ̀rẹ̀ l'Amẹ́ríkà Canada Europe gbogbo ẹ̀ káàkiri bẹ́ẹ̀ yẹn so Ọlọ́run wé pé ká jẹ́ professor of Yorùbá àbí presenter tó ti wà ń bẹ̀ bíi 30 ọdún àbí mọ́ àbógójì ọdún ló dá Orísun lẹ̀ Ọlọ́run nílé gbogbo. wọ́n ní mímọ̀ ṣe ṣùgbọ́n ó lo èyí tó jẹ́ pé Yorùbá ọ̀dọ́ mọ́rán gangan self tó jẹ́ pé kò lè sọ one complete sentence ní Yorùbá kọ́ ba lè mọ̀ pé òun gangan so èyí yẹn lọ́lọ́run fi gba ògo so Ọlọ́run wá ń rìn ìrìn yẹn tó jẹ́ pé ó gallop lọ ni ipe ìwọ jókòó má wọrí jẹ́ máa fi hàn ẹ́ pé báyìí ló ṣe ẹ̀kọ́ ṣe wọ́n ní ọdún 4 mo ní ọdún 4 yẹn ó dàbí pé ìjọ kan ṣùgbọ́n àwọn èèyàn kan believe pé bóyá ti wà níbẹ̀ 20 years wọ́n yẹ máa ń sọ̀rọ̀ ẹ̀ ẹlòmíì 5 years kò sẹ́ni tó béèrè pé ìbò náà wà kí ló ń sọ àwọn yìí wà bọ̀ èyí àwọn èèyàn máa wọ́n lè go off kìíní kan. bí ẹ bá sí lórí afẹ́fẹ́ ní ìṣẹ́jú mélòó ẹ ti máa gbà pé. Fadilat Sheikh Imran Eleha mo ti ń tágùn wọn lórí ètò yìí nígbà tí mo ti máa ń ṣe Friday àwa ṣètò yẹn ètò yẹn le gan à ń sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà pé ṣẹ̀ríà a ṣàṣọ̀rọ̀ yẹn gan lẹ́yìn ìgbà yẹn wọn ẹ má wọrí o a máa ra táìmù sí orí station yìí o kìíní kan a máa ṣe tó wà mọ́nódà wọ́n wá travel Amẹ́ríkà wọ́n wá dá Amẹ́ríkà mo rò pé wọ́n ní stop over bíbí kan wọ́n wá ṣàjókòó lẹ́pọ̀t wọ́n ní báwọn ṣe wà lẹ́pọ̀t báyìí ni àwọn ọmọ méjì wá bá wọn ló máa kí wọn pé ẹ̀ǹdẹ́sà pé kìíní kan ìpè ẹlẹ́hà làwọn àwọn pé ẹ mọ̀ mí bí ni a máa ń wòye lórísun lórísun ẹ wò ń bí
wàláhìlélá Muhammadu ya Rasulullah. Ẹ̀wọ̀n mi wàláhì ìmọ̀ ìpọ́n wọn bàbá gbé fóònù. Ẹ̀wọ̀n àbá èyí ìmọ̀ ìpọ́n wọn ń wo Orísun l'Amẹ́ríkà. Asa ń wo Orísun l'Amẹ́ríkà. Wàláhì tí n bá dé àlọ́ra táìmù síbẹ̀. Ń gbọ́ wá padà dé ètò Daru Naim tí ẹ̀ ń wò lórí Orísun lára bó ti gbogbo kan náà ni pé tẹ́ ẹ bá Imran Eleha sọ̀rọ̀ ọmọbìnrin kan wá wà pírẹsẹ́ńtà ló ní ó ní ṣe rí ètò Daru Naim yẹn mo máa gbádùn yẹn o àmọ́ wá rán mi sí wọ́n rán mi sí Imran Eleha àmọ́ mi ò lè gbéṣẹ́ ẹ mọ́ṣẹ́ tán rán mi ni ó ní ìyàwó mélòó náà ni náà mo ní mi mọ́ kódà mo lè ṣe last night. Ló bá parí. Mo ní kí ló dé ní mo máa ń gbádùn wá sí wọn. Ẹjẹ́ àtẹ́kẹ̀ break. Lórí ibi tá a bá dé ìyá nídìí break. Tó bá jẹ́ pé wá tó rán mi sí Kwame. Ẹ̀ẹ́dẹ̀ sọ́ọ́lẹ̀ rán mi sí àwọn wo ní jíṣẹ́ ti Kwame. Ẹ lè jẹ èmi náà mọ̀ pé ẹ̀ tẹ̀ gbọ́dọ̀ jẹ́ yìí. Jíṣẹ́ ti Kwame. Nítorí tíyàwó Kwame bá mú mi bí ìyá yìí ti ga tó bẹ́ẹ̀ náà ló ṣe bòmí wọn lẹ́nu ìwọ ló ń wá ṣerékodé fọ́kọ́ mi. Mẹ́sẹ̀njà lẹ́yìn. Mẹ́sẹ̀njà lẹ́yìn ó dáa ti gbọ́. Àdánù tó dẹ̀ ńgbà bá dé àwa gé àkàrà òyìnbó yìí àti dá yín lọ́fun tòlótó àwa gé àkàrà òyìnbó yìí ẹni tí Ọlọ́run bá lò tó gbé gbogbo àwọ̀ yìí jáde ẹ rí i pé ó sì ṣe bí pé kí n mú àhá kan rẹ̀ ẹgbẹ́ kan bẹ̀. Tó bá ṣe tán kan gbé lọ sọ́fíìsì mi. Ṣé ọ́fíìsì mi sà? Ẹ̀sà àwọn náà lọ́fíìsì bí. Olúwa nílò ẹ̀. Olúwa ní fi ṣe. Àwọn tó wá kí wa fún anniversary lẹ́nu àwọn máa fún wọn. Àwọn náà lè wá kí ní sọ. Ẹ̀yin náà wá kí wa. Everybody come inside. Come inside. Àdánù tó dẹ̀ lórí ètò wa èdè òwúrọ̀ ẹ̀kú kàlẹ́.